lónìí ẹ gbọ́ eré ibú ọ̀rọ̀ ń bí báyìí lẹ́nìí gbogbo mi ti ń bú ọ ní tí wọ́n sì dákẹ́ ni àpọ́nlé ni wọ́n rí ìnira ló wọ́n mọ̀ rí pé ó di kásẹ̀tì 5 tí mo ṣe kọ́gbọ́n ni àbẹ́tì ẹ̀ afọ́ ni àdọ́rùn làwọn ìnira ni ọmọ jẹ́ fóun torí náà ẹ má bẹ́ẹ̀ nìkan jà ẹ̀ àdàbíyà àfa àtàgbé ìwọ ni ọ parí ìjà òun gan ni wọ́n ju bọ́ǹbù kọ́ máa bàjẹ́ òun ni wọ́n ju sáyé sáfà náà ni. كل ما يأبى بكم ربي لولا دعاؤكم يا ذا الجلال ويا علام حاجتنا أنت الخبير بنا سرا وإعلانا هب من لدنك لنا يا رب مغفرة تمحو البلاء وبها تمحو خطايانا. ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀. عافاكم الله. torí pé ìjókòó yìí أكرمكم الله. ìjókòó àlùbáríkà ni. الحمد لله. ìjókòó oríire ni. ìjókòó dùnnú ni. الحمد لله. a sì ń bẹ lọ́dọ̀ àwọn tó ṣe pé ẹnu gbọ́dọ̀ káàyàn. kọjọ bí wọ́n ṣe kúndúkúndú kalẹ̀ nu agbádá yìí fóònù náà ni nísìnyí wọ́n gbé mọ́tò gírin dé yìí bó ti wá jásí pa báwọn afáwa ń jókòó níbi abá ti bá dàbí ìyà kan gbogbo àwọn ọmọ kéwàlá ajé àgbà gbogbo wa ti ríra wa náà nù ni. ورثنا العلم والآداب فينا. olóyè ọba lọrin ẹ balẹ̀ dáadáa. ونسبتنا إلى الأدب يقينا. bàbá olóyè ọba lọrin wọn ò tí ì fẹ́ lọ pọ́n fẹ́ kún gbogbo kọ́ ọmọ jáde lójú àwọn pẹ̀lú àmọ́ ibi wọ́n ń lọ ni ó wà dandan ni kí wọ́n tètè lọ. ونسبتنا إلى الهدى يقينا. àfàwọn ọmọ lẹ́yìn tí bàbá wa Alhaji àgbà. كرمكم الله. dákun jókòó lẹ̀ dákun mo fi Sheikh Tajul Adabi bí ọ. إلى أي البلاد إذا سافرنا نفخر بالكمال هو أبينا. ní bàbá méjì gbogbo àdàbí ayé pátá kọ́dà àwọn tí ń bọ̀ lẹ́yìn kọ́dà àwọn tí ń bẹ ń bàràdí tí wọ́n ń bọ̀ báwa tòní ti ń ṣe àwọn tí ń bọ̀ tí wọ́n èdè báwa náà bá tún sí ma bí wọ́n ti máa ṣe lórí tàǹsì. إلى àfàgbà ti parí yìí ń kalẹ̀. الحمد لله أكرمكم الله. a sọ̀rọ̀ sẹ́lẹ̀ àfàgbà رحمه الله. Sheikh Tajul Adabi. رحمه الله. nígbà tí wọn ẹgbẹ́ wọn ò sí nígbà àfàgbà kò sólúwẹ̀ ó lè ju àfàgbà lọ lọ́jọ́ eré àmọ́ ò tó àfàgbà nípa ìhà tí wọ́n kọ sọ́lọ́hún. الله أكبر. ó tó bẹ́ẹ̀. gbogbo ẹni ẹ bá sì rí tí máa ń bínú Alhaji àgbà ẹ má bá wọn jà ẹni ẹ bá rí tí ń sọ̀tọ̀ kú sọ̀ ń pa àwọn Alhaji àgbà ẹ má bá wọn jà yẹn àdàbíyà kílẹ̀ jà sí. abalaye ni eléri ibú ó sì máa bínú eléri ire. لا إله إلا الله. bá a sì ti lò ó tálíkì àmọ́ ọlọ́run èdè nù. سبحان الله. ẹni ó dáa fún ọ̀sàgbákò àwọn tí ò dáa fún. ẹni ó gbọ́jà kalẹ̀ tọ́jà rẹ̀ lálùbáríkà ọ̀sàgbákò ẹni ó gbé tiẹ̀ kalẹ̀ táyé ń gbé lákùn má bàa rà ń bẹ̀ wọn o má bàa rà ń bẹ̀ wọn kíní ni o ti rà ní màsìngbà ni o ti rà. لا إله إلا الله. n ti ń ṣẹlẹ̀ nu àmọ́ ibẹ̀ bá ti bá wa dàbí àbá yìí alhamdulilayi الحمد لله. ẹ̀rí bá ti ń tẹ̀ fúnra wa látẹ̀kan ni àdàbíyà nìkan ni ò ní sí ní ọ ẹnu gbogbo ọmọ kí wáyé àwọn àdàbíyà nìkan là ní sí ní ọ àmọ́ kódò ló tẹ rí hùn àwọn àdàbíyà ni wá
àwọn náà wọ́n jókòó mọ̀kóńdòrò ni bàbá wa alájà àgbà ọlọ́mọba kẹwọn wọ́n ní wọ́n ṣe mọ̀kóńdòrò wọ́n ní ìmọ̀ tó yè kódóró. La ilaha illallah. bí bàbá ti máa pa àwọn mọ̀kóńdòrò nù. àwọn níbì kan àwa pẹ̀lú àwọn mọ̀kóńdòrò ọmọ bàbá kan náà ni wá ọmọ ìyá kan náà ni wá nídìí mímọ́. La ilaha illallah. ọmọ akẹ́wù ṣéwù tájú àdábì làwọn náà yúnífọ́ọ̀mù kálukú ló yàtọ̀ bàbá ń lo funfun àáfà lágbàjì àwọn ń lo láwàní yúnífọ́ọ̀mù tí wọ́n nu. La ilaha illallah. adúgbò bọ́lọ́hún gbogbo èèyàn dàbí àti ẹ̀ńbẹ́ ń jókòó lẹ̀. Alhamdulillah. ọjọ́ máa kéwú ọlọ́mọsájọ́ dáa fún kálukú wa. Àmín. ọlá Qur'an ọlá azim. Àmín. ọlọ́mọ sọ̀rọ̀ wa látò dìjẹ́. Àmín. bẹ́ẹ̀ bá rọ́mọ kéwú àdàbíyà ẹ̀rẹ̀ kọ́ lára wọn. gbogbo ọmọ àdàbíyà tẹ́ ẹ bá ń gbọ́ àdàbíyà ọmọ kéwú ṣéwù Kamaluddin nínú ni ẹ rí ọwọ́ lára wọn ẹ sì rí ẹ̀kọ́ lára wọn. Kiramakumullah. kẹ́ẹ̀sì sọ̀rọ̀ kí wọ́n má fèsì ọmọ àdàbíyà lónìí. La ilaha illallah. èmi tẹ́mi dúró yèmí a máa fèsì tẹ́lẹ̀ fa. àmọ́ káfá mi ó tó kú wọ́n á ní má fèsì mọ́. wọ́n ní kí lọ́ọ́ máa fèsì wọ́n ní wọlé káfù an ṣàtìmílẹ̀ ìmì takarruman adarrulahu min ṣàtìmí hina yushamu. wọ́n wá sí àgbáyé lọ kọ́ fún mi pẹ̀lú láti ọwọ́ ẹ̀ báyìí. والكف عن شتم اللئيم تكرما. ẹni tí ń bú ọ tí ń lálàsẹ rẹ tí ń wíwì kú wí ń pa àfa rẹ àbí ń wíwì kú wí ń pa ọ̀gá rẹ àbí ń sọ̀tọ̀kùsọ̀ ń pa ìyá rẹ àbí ń wí tí ọ̀dà ń pa ìyàwó rẹ. ìwọ náà wá ní lónìí ẹ gbọ́ eré ibú ọ̀rọ̀ ń bí báyìí lẹ́nìí. ìwọ náà ti tún dé kejì ẹ. أضر له من شتم حين يشتم. gbogbo mi ti ń bú ọ ní tí wọ́n sì dákẹ́ ni àpọ́nlé ni wọ́n rí ìnira ló wọ́n mọ̀ rí pé òní kásẹ̀tì márùn-ún tí mo ṣe kọ́gbọ́n ni àbẹ́tì ẹ̀ afọ́ ni àdọ́rùn làwọn ìnira ni ọmọ jẹ́ fóun torí náà ẹ má bẹ́ẹ̀ nìkan jà ẹ̀ àdàbíyà bẹ́ẹ̀ yóò ti máa nù mo kí afọ ọmọ lẹ́yìn mo kí afọ àwa èrò lálẹ́ jẹ́nà àdàbíyà ni wọn ò ní pẹ̀lú ọkọ mi àdàbíyà ni ẹ̀yin àfọ àtẹ̀mbẹ́ ń jòkó lẹ̀ mo kí yín bàbá wa ìmáàmù àgbà láti ìlà ẹ jókòó lẹ̀ tẹ́rítírì yín la wà yìí tẹ́rítírì ẹ̀yin lẹ́nu níbi àwà yìí gbogbo kálukú wa yìí à ń bá yín dá sí i wàláì bẹ́ẹ̀ bá ní Buhari bẹ́ẹ̀ tó yín náà tó wọ́n yà jókòó báyìí àmì ẹ̀ tí ì wí bẹ́ẹ̀ ẹ jókòó lẹ̀ ó kù 20 ìṣẹ́jú fún mi báyìí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. àfáà ọmọlẹ́yìn ẹni Ọlọ́run bá bùn lọ́mọ bí láyé kó gbàdùn kó máa jó. بسم الله الرحمن الرحيم. ọpẹ́ àtàdúà òun là fọ ọmọlẹ́yìn gbélé alọ́wọ́ ní ìlú ní pé ká ṣe pé bàbá ọlọ́mọ ní ẹ bá ń ṣàdúà ẹ sì bá ń dúkẹ́ fọlọ́ tọ́lọ́wọ̀n jẹ́ wọ́n máa wá sọ nọ́mbà àwọn lérí Facebook wẹ́jọ́ ọmọ náà wọ́n wá ní báyìí ni láti jẹjọ́ ní ṣe kọ̀ wá jáde wọ́n sà ń tì í ẹjọ́ àkáǹtì nọ́mbà wọn ní ẹ̀ràn á lọ́wọ́ wọn ní díà ni wọ́n gbé lọ ó sì ṣe bẹ́ẹ̀ fáwọn kan Saheed captain ọ̀gá sójà ó sì ṣe bẹ́ẹ̀ fáwọn kan gbogbo bẹ́ẹ̀ tí burú ní ọ̀ràn àdúrà lọ́ràn bukari yín kálá nígbà bẹ́ẹ̀ bá dé kápẹ́ àṣọ bẹ́ẹ̀ kọ̀ọ̀ràn àdúrà ni ẹ wá wà lùkùránì oníkùlì mẹ́yà báwo bẹ̀ kàn rọ̀bì lẹ́wọ̀lá du'aukum. كل ما يهبأ بكم ربي لولا دعاؤكم. èmi Ọlọ́run tí mo dá yín ẹ̀yin ìlà èmi Ọlọ́run tí mo dá yín ẹ bá ti jámọ́ nǹkan kan lọ́dọ̀ èmi Ọlọ́run. lawla du'aukum bí ẹ bá sọ ládùúgbò àti ẹ máa ṣe. كل ما يهبأ بكم لولا. كل ما يهبأ بكم ربي لولا دعاؤكم. كل ما يهبأ بكم ربي لولا دعاؤكم. àdúrà yín tẹ́ ẹ máa ṣe ni lèmi Ọlọ́run ọba ń wò ní wò máa yín la ẹ̀ dá sáà dá ni. àdá ìmọ̀ ń bẹ lára àfa mi tó yẹ kó máa tún nǹkan lẹ̀ fọmọ ànábì ádámà tá a máa fi gbà pé yé Ọlọ́run o á sì ríwájú rẹ dé báyìí
ìwíkúwí ní ń wí ìmọ̀ sì ń bẹ lára ẹ̀ sáwá dànù àfa àtàgbé ìwọ ni ọ parí ìjà òun gan ni wọ́n ju bọ́ǹbù kọ́ máa bàjẹ́ òun ni wọ́n ju sáyé sáfà náà nìyí. كل ما يأبى بكم ربي لولا دعاؤكم. ẹ bá ti jábọ̀ kankan lọ́dọ̀ èmi ọlọ́run tí mo dá yín lọ́wọ́lá du'aukum. ẹ bá ṣàdúrà yín tẹ̀ ń ṣe pé ọlọ́run rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nari rabbana amanna bima anzalta wattaba'na ar-rasula faktubna ma'ash-shahidin. ẹ bá ṣàwọn àdúrà tẹ̀ ń ṣe nìní ẹ bá ti jábọ̀ kankan lọ́dọ̀ èmi ọlọ́run torí pé fakadi kazabutum fasawfa yakunu lizama. فقد كذبتم فسوف يكون لزاما. فقد كذبتم فسوف يكون لزاما. àwọn tá a rán sí yín náà ebi ẹ pè wọ́n rọ̀ ẹ pè wọ́n rọ̀ Ànábì jíṣẹ́ fún wa ẹ má ṣe ṣìnà ẹ wo ìyàtà ti gùn àtàyà burúkú àtàyà gidi gbogbo ẹ̀ là ń rápá láńbẹ̀ látún sàlìkáwà nígbà tí ń ṣe lọ́wọ́ níta ní ilé ṣe máa ra masín fún ẹ ọmọ gbé mọ̀kẹ́ sàlìkáwà nínú bẹ́ẹ̀ wàá sọ̀kalẹ̀ tọ́jú gbé kò rí bẹ́ẹ̀ mọ́ kò ní dáa fún yín ni o kò ní dáa fún yín ọmọ ní níbi àyà rẹ̀ tọ́ wà náà ni òjò dáa fẹ́ lómi dòní. فقد كذبتم فسوف يكون لزاما. ẹ ṣe ń tẹ́ lẹ́sẹ̀ àwọn tá a rán wa ẹ pè wọ́n rọ̀ ni ọ̀wọ́ yàlìkáwà ní tí wọ́n náà ṣe tó sí kàmá ni ẹni oní ó pè ọ́ láago 6 gẹ́rẹ́ kí tọ́kàn tiẹ̀ ti balẹ̀ pé ọ̀dà gbé bùkátà mi ò bí ya ó kù ṣẹ́jú 15 lòun ti jòkó ń kù ṣẹ́jú kan ń pè ọ́ ni ọ̀pá fóònù ni kò wọlé mọ́ bó ló ṣe wájú ọlọ́njọ́ kìámà. àlìkáwà ní tí Saheed kápítẹ́ẹ̀nì ọ̀gá sójà wa ṣe lónìí ni pé ìwọ ọlọ́run bíyàwó mi bá sọ̀ọ́rẹ́ n ó dúpẹ́ fún wọ ọlọ́run. Saheed sójà ọmọ àlá ó sì kàlìkáwà ní àdúrà làwa ṣe ọpẹ́ làwa dùn yìí bàbá wa tí Saheed tara yín jáde mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ àwọn kan ló jókòó ń jọ wọ́n sọ èyí gangan ló kọ ọ̀pọ̀ nu wọn tó ti lọ ọlọ́run wá sí tiyín kò sí bẹ́ẹ̀ fẹ́ lómi bàbá ẹ yà dúpẹ́ kẹ́ fọwọ́ ẹ̀ bọ́jú. ما دمت حيا ولو لم يردك الزمن. ayédùnmọ̀ bí ọ̀rọ̀ mi kù sẹ́jú mẹ́wàá. اشكر فصيحا فلا حول لك اللكن. níbi àwà yìí bí àsìkò ni akramakallah. kìí ṣe bí a ti tẹ́lẹ̀ lọ gbà. as-sabiquna minal ulama'i. ń bọ̀ ìṣẹ́jú mẹ́wàá ni kò ní kọjá bẹ̀. akramakallah. gbogbo bímọ ẹ jẹ́ a máa tọrọ ọmọ rí ẹ̀yin obìnrin hànàhànà máa bẹ lára àwọ̀ ọkọ yín básìkò kìíní ní bá dé ẹ má jẹ́ hànàhànà nìyàn mẹ́yìn o sáwọn ọkọ yìí náà lẹ́ ń jẹ wọn jù gbogbo wàhálà ọkùnrin ẹ̀yin obìnrin lẹ́ ń jẹ ẹlòmíì kọ́lé kalẹ̀ jihànà àfẹ́rò lálẹ́jẹ́ náà ilé ní jàǹjàǹ òun ti lọ alájà nìkan wọ́n yẹn ń bẹ̀ nísìn ẹ tí omi yẹn alájà nù wá bàbá ń bẹ ń ká tí wọ́n gbèsè bẹ́ẹ̀ bá tọ́ lọ wo sàárè ní lẹ́ńkùn lé bí ebi àti ẹni ọlọ́run bá bò láṣìírí irú àwọn àfa tọ́lọ̀ ní kí wọ́n ráyé wá tí wọ́n sin wọ́n bì kan ẹ lọ wo sàárè olówó mi lẹ́ńkùn lé wọ́n á mú kókó orin tí wọ́n yé dáná bá ti dè wọ́n dà dé kẹ́ni kanopi àti irin kanopi ń bẹ lérí sàárè bàbá àwọn wa ń bẹ nínú ilé wọn tan èsì àwọn alájà náà pé kílódé atúnláàgùn ni wọ́n ní horsepower yẹn ò ṣiṣẹ́ ni ẹ̀pẹ́ tó máa ń ṣe àwọn alájì ń bẹ nínú òrùn ta as-sabiquna. bẹ́ẹ̀ bá ṣe dáadáa sáwọn ọkọ yín ẹ dákun ẹ lọ yí padà ẹ má ṣe dáadáa bá a bímọ ẹ̀yin lẹ́ ń jẹ́ wọn gbẹ̀yìn ńjẹ́ ò láwé lọ ńjẹ́ ò láyé lọ à ń lọ́nu irun wa kọ́ dúdú ni ńgbọ́ ya ń funfun àárẹ̀ yọ kọ̀ọ̀kan à ń kọ́ ń fi sí à ń kọ́ ń fè kánná fà kú ńgbọ́ ya oníbọ̀ bá wa fa gbogbo ẹ̀ lọ́sẹ̀kù. báwọn ọmọ bá wá ṣe rí ire tẹ bá wá pè wọn kalẹ̀ pé Buhari ilé tó ló kọ́ sí Amẹ́ríkà yìí
olùfẹ́ ká máa lọ ká locate ta wá ní ọlọ́nu wa nísìn dádì ọlọ́run jọ dáa fún yín kódà kí gbogbo wọn tán lé ẹ jẹ́ káwọn alájà ọmọ bá mi lọ ẹ wọ́n ma àwọn alájà lọ dákọ̀ àwọn alájà wọn dákọ̀ owó ló kó kalẹ̀ yìí òní 1 million ó lọ́wọ́ apin láàrin wa alájà ẹ̀yin ẹ mú 7 ọmọ bíi ti wí lọ́dọ̀ àwọn alájì ẹ sá mọ jẹ́ wọn mọ̀ pé 7 mo fún yín ọwọ́ lọ́dọ̀ àwọn alájì lágbára ọlọ́run tí n bá padà dé Canada màá tún máa send sí yín lágbára ọlọ́run gbogbo ètò pọ̀ tí mo ti ṣe ẹ jọ ẹ manage 250,000 yìí mò ń dọ̀hún báyìí máa tún send sí yín ẹ wá wo bàbá o fún ìyá rẹ ẹ má wọrí mo tún fáwọn náà ní 150 sáà máa tọ́ ẹ̀yin lẹ́ ń jẹ́ gbogbo ẹ̀jú ẹ̀yin ni ní bá wa mọ́ ọmọ alágọ̀ ọlọ́pàá ó dojú ẹ̀ ẹ káàsán mà ẹ jọ àwọn aláàjì ńkọ́ wọn ò sí nílé ọ̀rọ̀ ìgbẹ́ yìí lè máa tẹ̀lé wa alágọ̀ ọlọ́pàá èé ṣe bàbá ọmọ ló lọ́mọ ẹ lọ wo bí wọ́n ti ń ta lúdò nílé kúkú alọ́kọ̀ọ̀kan ọ̀ ẹ bá ń bẹ́ ẹlẹ́bẹ̀rẹ̀ alájí àdìsá ìyá ò ní lọ wàláhì ìyá ò ní lọ alájí wọn lọ mú ẹ̀yin lẹ́ ń jẹ́ jù ẹ máa wá dàníyàn ẹ má jojú oorun tá a fẹ́ sùn ọkàn yín ẹ dàníyàn gbogbo jàǹkànjàǹkà ayé lónìí ọlọ́run fi wọ́n sọ̀sọ́ fáwọn tó bí wọn ọ̀fà wa ta jókòó iná ó fi á sọ̀sọ́ fáwọn tó bí wa ẹ lè bá wa ń di ká máa gúngò bá a ti jókòó yìí ẹ lè bá a bá lẹ́nìkan tó gúngò ní àhọ́ ni ẹ lè bá wa ń di ká máa sáàdá olóṣèlú òde ṣe tágbọ́n wa lò wá pé ọyá ẹgbà jígà ní ìbọn ní ẹ máa ń àwa kẹ ẹ bá abẹ lọ́run dé ọba wù á bẹ ọba wù á má bẹ á ti gbowó lọ́wọ́ yín dé tọ́lẹ́yìn náà bá dáadáa déṣẹ́ dáadáa lẹ́sẹ̀ ń bẹ̀ ni ẹ bá dé àwọn ọmọ tí yín náà lẹ́yìn máa sáré ẹ bá dé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ ń jẹ́ jù ẹ máa dà níyà ẹ wo ni ó ní rọ́bì hábùlì mina sọ́lẹ̀hìnà ẹnìkan ló gbẹ. رب هب لي من الصالحين. Saheed anabi ọlọ́run ó ní wọ́n ọlọ́run bùn mí lọ́mọ ta mí lọ́ọ̀rẹ́ ọmọ àmọ́ bọ́ bá bùn mí lọ́mọ náà o mina sọ́lẹ̀hìnà nínú àwọn ọmọ rí ọmọ tá a fi tọrọ ọmọ ní obùn mi o ẹ wọ nǹkan. رب هب لي من الصالحين. ọlọ́run ọ̀run ọmọ la fẹ́ sùn yìí ìwọ ọ̀yá ọmọ àníyàn ni ọmọ finú dà báńbá ayín lè kan náà ẹ kàn máa sọ kì báyìí ni ọlọ́run ọmọ la sùn yìí yà bí máa rí fọba síkọ́ ọmọ ní òtí bẹ̀ jáde dákun ọlọ́run yà bí máa rí má ti dá wa lóhùn àwa ni àdúrà ni kí wọ́n máa ṣe. رب هب لي من الصالحين. ẹni ó jẹ́ gómìnà ẹni ó jẹ́ àǹfà ńláńlá ẹni ó jẹ́ àkátàǹtì ẹni ó di lọ́ọ̀yà ó tún di sáànì ọgbà gbogbo ẹ̀ pọ̀ ẹni ó jẹ́ adájọ́ ẹni tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ olówó tó lówó lọ́wọ́ ebi wọ́n sunrun ẹ̀ ní ẹni tí wọ́n mú gbókì wọ́n sunrun ẹ̀ ní. رب هب لي من الصالحين. àwọn oníwọ̀ ọlọ́run ọmọ dáadáa mina sọ̀lẹ̀hìnà inú àwọn ọmọ gíríkì tí ń bẹ lọ́dọ̀ wọ ọlọ́run nínú wọn ni wọ́n tuwita mi lọ́rẹ́ o ẹ̀ tó wò kan sàkánà tó wí tiẹ̀. وزكريا إذ نادى ربه. ń bọ̀ ọ tiẹ̀ rí bí èyí ń bọ̀ òun kọ́kọ́ ń bá bọ̀ ó ní wọ ọlọ́run ìwọ ọlọ́run gbogbo tí ń bẹ nínú ara mi yányán egungun tí ń bẹ nínú ara mi gbogbo ẹ ti dọ̀lẹ́ ó ní ó ti dọ̀lẹ́ qala rabbi inni wahana al-'azmu minni washta'ala ar-rasu shayban wa lam akun bidu'aika rabbi shaqiyya ẹ̀wọ̀n kan ọkọ̀ rojọ́ yìí ń lọ ọlọ́run wo sàkánà báyìí. وإني خفت الموالي من ورائي. وكانت امرأتي عاقرا ẹ wá wò ọ ní fahabuli min ladunka waliya. فهب لي من لدنك وليا. ọlọ́fẹ́ sunrun ọmọ tẹ́rù ọlọ́run ọba ọ jẹ́rù ọlọ́run ọba ọ ó lè bí ó lè ẹni ó bí wọ́n lóyún ẹ̀ náà ni ó lè bí ma tí ó máa da gbogbo lérú gbogbo àdúgbò rú ẹni èyí tí ń dà lúrú náà ebi wọ́n lóyún ẹ̀ ni èsì tí wọ́n wá ṣàdúrà ọ̀nà rabbi habuli mina salihina ọmọ rẹ ni mo fẹ́ o afáwa Saheed Captain Saheed sójà
èyí tó bí lónìí àti èyí tó ti bí àtàwọn èyí tó tún máa bí Ọlọ́run ò ní ṣe wọ́n ní gíláàsì ìbànújẹ́ fún ọ. Àmín. gbogbo wa yín náà táwa náà jókòó yìí gbogbo èyí tá a bí ọlọ́mọ sí wọn gíláàsì ìbànújẹ́ fún wa. Àmín. àtàwọn èyí tá a tún máa bí. Àmín. ó kù ìṣẹ́jú mẹ́ta ọ̀hún ọwọ́ làwọn àfa tí wọ́n ti kọjá lọ. يؤذنون في هذن المولود اليمنى. bí wọ́n bá bímọ tó bá wọn ó sì pèrún sí létí ọ̀tún wọ́n sì sìkámà sí létí òsì àwọn àfa tí wọ́n ṣáájú lọ lónìí yí wọn àrójú àráyè ẹ̀ mọ́ àfi bí kọ̀ọ̀kan ni wọ́n ti tún ṣe bẹ́ẹ̀. ليكونوا أول ما يسمع الذكر. ìpèrún sí létí ọ̀tún ìsìkámà sí létí òsì ni wọ́n ní kó lè máa jẹ́ pé nǹkan wọn ní kọ́kọ́ gbọ́ láyé ìrántí Ọlọ́run ló kọ́kọ́ gbọ́. ويقولون يا ربنا wọ́n wà níwọ̀ Ọlọ́run ọba wa o. ارزق هذا المولود حكمة. ọmọ tàbí yìí wá sí lọ́mọ tí ó fà ọmọ tí rírì ó pé kò sí lọ́jọ̀gbọ́n ọmọ èyí táwa náà ń kóló ní yìí náà tá a gbókò ẹ̀ jáde ní sẹ́n ọlọ́mọsà sí lọ́mọ tí ọmọ bọ̀ tí ilé ọmọ ọrọ̀ dáadáa. والعاقلة. wọ́n á ní wọ́n Ọlọ́run ọmọ wa lábí yìí èyí tí Saheed náà bí lónìí ọ̀gá sójà Captain Saheed Ọlọ́run jó ní làákàyè kí làákàyè náà sì máa function. واجعله من السعداء في الدنيا والآخرة. ọmọ tí Captain Saheed ń kó lónìí ọmọ wa nílà táwa ń kó lónìí Ọlọ́run kò sínú àwọn ọmọ olóríire láyé ní àtijọ́ kìyàmà. وارزقه جمال الخلق. Olúwa bí wọ́n bá rí yàn àwọn ló pírìtì wọn náà àmọ́ kò ní wà gbogbo pírìtì ni ò wúlò. Allah. àwọn ló kéwú àmọ́ kò ní wà gbogbo tó ké ni ọ̀wá wúlò ìwà ni bàbá wa Alhaji Àgbà fi kọ́ńkà gbogbo tó bá láyé. bàbá Alhaji Àgbà kọ́ńkà right left front back ọkọ̀ǹkà gbogbo wọn pẹ̀lú ládàbí pẹ̀lú wà pẹ̀lú jẹ́jẹ́ ìwọ Ọlọ́run ọmọ tá a bí ṣe lọ́mọ tí ó ní ìwà. فأين هذه اليوم bẹ́ẹ̀ ṣe ṣàdúrà nù. من أين بداية الإنسان. ọmọ ìyá mi ò tiẹ̀ wo bí o ti bẹ̀rẹ̀ bí gèlègèlè rẹ bá fẹ́ pọ̀ wo bó ló ti bẹ̀rẹ̀ ń bọ̀ láti bẹ̀rẹ̀. مما نطفى. níbi omi má jẹ́ ọ̀tá sí ńlá ńbẹ̀ ni dókítà ti di dókítà ńbẹ̀ lólówó ti dolówó ńbẹ̀ lọ́lọ́lá ti dọ́lọ́lá omi má jẹ́ ọ̀tá àáfàá tí ń bọ̀ sílẹ̀ ń rọ́ọ̀tì gbogbo ẹ̀ ń kọlura wọn níbi omi nì náà ni omi má jẹ́ ọ̀tá sí ńlá ọkùnrin mi ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ aláṣẹ rí púpọ̀ Ọlọ́run bá a ṣàánú yín ọkùnrin mi wíríwírí ní omi ó ti ẹlòmíì ní ẹ má jẹ́ kí ni ọ̀tá sí ńlá bí ẹ ti dọ̀tí aṣọ tí yẹn wọ̀ lánàá náà omi tẹ̀ ń sá fún ni ńbẹ̀ láti bẹ̀rẹ̀. يخرج من بين الصلب والترائب. omi ti ń wá látò góóró bàrà àdì bàbá yìí sì wá ń wá láti gbá yàyà méjèèjì ó papọ̀ èyí tó bá kọ́kọ́ wọlé ó ní mọ́mọ́ ni ó ti jẹ́ kékejì ó tó wá bá. ثم تطورت هذه النطفة إلى علاقة. omi ni yóò máa wá dàgbà yóò máa dàgbà yóò wá kó ní àtọ̀ yóò bọ́ bí ẹ̀jẹ̀ kí ó dúró mẹ́wọ̀n bẹ́ẹ̀ mo ti fẹ́ ṣàdúrà. Captain Saheed Ọlọ́run kó wọlé àbí gbogbo wa ti ń jẹ́ omi lọ́gbọ́lọ́gbọ́ má jẹ́ ọ̀rá hùn lérí ọmọ tó bá bí. Ọlọ́run má jẹ́ ráhùn lórí ọmọ tẹ́ bá bí. Ọlọ́run má sì dọ̀tí rẹ lérí ọmọ tó bá bí. Ọlọ́run má dọ̀tí yín lórí ọmọ tẹ́ bá bí. Ọlọ́run má fọmọ rẹ fìtínà rẹ. Ọlọ́run má fọmọ yín fìtínà yín. Ọlọ́run má fọmọ rẹ wàhálà rẹ. Má fọmọ yín wọ́n fi wàhálà yín. gbogbo ẹ̀yin tẹ́ jókòó ẹ̀yin bàbá wa láti là ìyá wa láti là ẹ dákun ẹ ṣe àmì kó gòkè. wọ́n ní ẹ ṣe amínà. Ọlọ́run ti ṣe fún wa nù. ìbá pé kí n má tó gbowó àdúrà àmọ́ kò dáa. kò dáa o kò dáa. ẹ kú iṣẹ́ ní mérí iṣẹ́ yá. Saheed máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá láti là àtọkùnrin àtobìnrin ẹ tẹ̀lé Saheed lẹ́yìn wáwájú mi ní ìfẹ́ kó ku ẹnìkan gbogbo yẹn máa bá bọ̀. Captain Saheed ni
gbogbo ẹ̀yin ìyá wa obìnrin ẹ máa bọ̀. ẹ máa bọ̀. inú baba wa ń dùn lónìí gan afáwa ọmọlẹ́yìn inú baba ń dùn lónìí. Saheed tiẹ̀ láwọn Saheed láwọn àfa báyìí baba ń wo gbogbo wa yìí pé Saheed bóun ni sójà ṣe á kó gbogbo wa jọ báyìí àwọn àfa àtún àjọ ọmọ bàbá kan náà la ilaha illallah amúlùmọ́lá ò sí mbẹ̀ adúgbò fọlọ́run ẹ̀ ní kọ́kọ́ pé wọ́n o bàbá ẹ̀ sọ pé iye báyìí ni ẹ mú wa ntẹ́ ẹ bá ní pé ọlọ́run mo dúpẹ́ lónìí ẹ bá ń fi síwájú mi báyìí mo fẹ́ gbowó àdúrà ni kò sí pé dandan iye báyìí ni ẹ mú wa. ìsàlẹ̀ ni bàbá lọ ẹ kó kalẹ̀ báyìí ọlọ́run jẹ́ ọ̀dà fún yín gbogbo ẹ̀yin tí wọ́n bá yí pé bàbá wa ẹ̀yin náà ọ̀ dàbí kẹ́yìn lẹ́tún àbúrò làwọn Alhaji Abdulraufi Allahu Akbar Abdulraufi gbogbo wọn ṣe àjọra wọn báyìí ẹ̀yẹ́ ṣe ẹ̀ rí mú ni ẹ̀ kó gbọ́ ẹ̀sìn yẹn sáko ẹ̀yin fẹ́ràn kẹ́ ẹ̀ máa pamọ́ ojú ẹ̀sọ́ yìí wọn náà lẹ̀ bẹ́ẹ̀ ti pamọ́ lẹ̀ kàn ẹ̀ sọ́lẹ̀ báyìí ẹ̀ sọ́lẹ̀ kundu ta ló ṣe kò tó ni ta tún yẹ mọ̀ wa ṣé mọ̀mọ́ ni Allahu Akbar ìyá àdínì Allahu Akbar ẹ̀ ní nájà bànújẹ́ Amina. àwọn tó sẹ́kùn bẹ́ẹ̀ ti gọ́ ọtí mọ́ wa yájú mi lẹ́yìn ẹ má bínú sá káàbùtẹ́ nínú lówó à ń retí yín o àwọn ọ̀rẹ́ nì Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ ṣe mà irú owó tẹ ẹ máa ná nì ẹ ní náwó lẹ́nu ọ̀nà ẹ̀wọ̀n Amin. irú owó tẹ ẹ máa ná nì ẹ lọ jókòó máa wọ́ sí àwọn ọ̀pọ̀ ti náwó kúndùn mi ọkùnrin kan sójà ní bí wọ́n sì ń sakọ sí mi mọ́ ní kíni mo rò pọ̀ ń pè é ní ojú ìwọ lọ ìwọ olókùn mẹ́ta mo bá pe Saheed ẹ̀gbọ́n tó ó ní kí n gbé sí speaker leave that place now ní bá ń lọ mo lọ sí dúró àwọn ni wọ́n ká sí ara wọn baba special advice ẹ ní nájà bànújẹ́. Amina. Special advice to governor wa ní bọ̀ gbogbo ètò security lágbára ọlọ́run ẹ̀ ní nájà bànújẹ́. Amin. ọlá Kùránù rà sí ayé tẹ́ wa ni ọmọlẹ́yìn ti ṣàdúrà lẹ́ẹ̀kan ọlọ́run ò ní fi yẹ̀yẹ́ yín Amina. kò sì ní fi bú yín. Amin. ẹ̀dá bá sẹ́kù lábẹ́ tẹ́ǹtì bẹ́ẹ̀ ni tí yóò fún wa lówó àdúrà ẹ̀dá kun ìṣẹ́jú kan lókù afẹ́ gbókò ọmọ jáde ẹni ọba sẹ́kù ń bẹ̀ ẹ̀yà sí ọmọléèwé ni wọ́n ni wọ́n yìí sọ ọmọléèwé ẹlẹ́kùn wọn gbọ́ Yorùbá aláṣẹ Rotana Hotel àti Millennium Hotel àrètí DPO wa náà láti C division gbogbo ọjà ọba ọlọ́run níjọ́ rẹ̀ ó dàrú àwọn DPO tí ń ṣiṣẹ́ gan-an ẹ máa bọ̀ àwọn ọmọ pàǹdà máa kún bẹ́ẹ̀ wọn kú bọ̀ ẹ máa bọ̀ sà wọn làwọn yìí wọn gbọ́ Yorùbá fa DCO ẹ tẹ̀lé wọn ìyálọ́jà malamin mu yana maku addu'a ne kuma muna bukata a garin ku ó ṣeun ku ba da kuɗin addu'a àwọn sáà dùgbẹ́ wọn jòkó wọn ò gbọ́n tá à ń wí ni ọlọ́run ó gbà sá ọlọ́run ó gbà o bàbá DPO gbogbo yín ọlọ́run jọ dáa fún o ọlọ́run ò ní kó bá yín o bandits ò ní ká yín mọ́ o àtàwa náà o. Amin. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا